dédé àsìkò gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde jẹ́ kí á gbàdúrà bàbá ayérayé nínú àwọn ọ̀run aṣẹ́yìn lọ́ba fún àánú àti oore ọ̀fẹ́ ńláńlá àti àrígbà láti tún rí ọjọ́ ìṣẹ́gun mìíràn nínú oṣù ìkẹwàá. Ògo ìyìn àti ọlá ni fún orúkọ yín fún àwọn ogun tẹ́ ẹ ti ṣẹ́ fún wa o àti fún àwọn eléyìí tẹ́ ẹ tún máa ṣẹ́ fún wa àti fún eléyìí tẹ́ ẹ ń ṣẹ́ fún wa lọ́wọ́lọ́wọ́. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ọ̀rọ̀ náà tí a gbéyàwó lẹ́ni kó ṣe ayé àti ọkàn wa ní rere kó má ṣe olùdí sún wa ní ọjọ́ ìdájọ́ nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ èní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹjọ oṣù kẹwàá. Àkòrí tí a gbéyàwó lẹ́ni sọ wípé àwọn àdúrà kò ṣeé ṣe apá kejì. Àdúrà kò ṣeé ṣe apá kejì. A mú àkọ́sórí wa nínú ìwé Mátíù orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Mátíù orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Ṣùgbọ́n Jésù ń wò wọ́n ó sì wí fún wọn pé ènìyàn ní èyí ṣòro fún o ṣùgbọ́n fún Ọlọ́run ohun gbogbo ní ṣíṣe. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Jóẹ́lì orí ìkejì ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n títí dé ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Ìwé Jóẹ́lì orí ìkejì ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n títí dé ìkẹrìndínlọ́gbọ̀n. Èmi ò sì mú ọdún wọn nì padà fún yín, èyí tí eṣú òun irú kòkòrò jewéjewé àti irú kòkòrò jewéjewé kejì àti irú kòkòrò jewéjewé mìíràn ti fi jẹ àwọn ogun ńlá mi tí mo rán sáàrin yín. Ẹ̀yin yóò sì jẹun lọ́pọ̀lọpọ̀, ẹ ó sì yó, ẹ ó sì yin orúkọ Olúwa Ọlọ́run yín, ẹni tó fi ìyanu bẹ̀ yín wò. Ojú kì yóò sì ti àwọn ènìyàn mi. Wàyí, ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Lónìí, màá ṣe ìkádìí ẹ̀kọ́ mi lórí àwọn àdúrà kò ṣeé ṣe. Ọ̀rọ̀ kan wà tó gbajúmọ̀ wípé àǹfààní kan tó bá ti sọnù kò lè ṣe é rí mọ́. Ẹni tí ó sọ bẹ́ẹ̀ kò fi Ọlọ́run sínú èròǹgbà rẹ̀ ní o. Pẹ̀lú Ọlọ́run kò sí ohunkóhun tí kò ṣeé ṣe. Ó lè ṣe ìmúpadàbọ̀ sípò ohun tí kò ṣeé mú padà bọ̀ sípò. Ìwọ lè ti pàdánù àwọn àǹfààní kan rí sẹ́yìn ní báyìí tí o sì ti rò pé kò ṣeé ṣe láti tún rí irú àǹfààní náà padà. Ẹ̀wẹ̀, kò sí ohun tí kò ṣeé ṣe fún Ọlọ́run o. Nínú ìwé Èzíkíẹ́lì orí ìkẹtàdínlógójì ẹsẹ̀ ìkíní dé ìkọkànlá, Ọlọ́run dá èémí padà sínú àwọn egungun gbígbẹ. Ọlọ́run lè dá àǹfààní tí o rò pé ó ti lọ tipẹ́tipẹ́ padà tí o bá ní ìgbàgbọ́. Ohun tí kò ṣeé ṣe ló máa ń ṣe jù. Nígbà tí mo kẹ́kọ̀ọ́ ní Yunifásítì Èkó, mo kọ̀wé sí àjọ tó ń rí sí ètò ẹ̀kọ́ ti ìjọba àpapọ̀ fún ẹ̀kọ́ ọ̀fẹ́ láti ṣe ìkẹ́kọ̀ọ́ gboyè àgbà. Àsìkò kọjá o, mi ò sì rí èsì kankan láti ọ̀dọ̀ àjọ náà rárá. Bákan mo wá owó fún ilé ìwé mi. Ayé sì tẹ̀síwájú. Nígbà tí mo ti súnmọ́ àti gba oyè ìmọ̀ ìjìnlẹ̀ àgbà náà, mo pàdé ẹnìkan tí mo rí nígbà tí mo jẹ́ adarí eré ìdárayá ní ilé ìwé sẹ́kọ́ndírì kan. Òun náà jẹ́ adarí eré ìdárayá ní ilé ìwé sẹ́kọ́ndírì mìíràn. A sì ti jọ pàdé níbi tí ilé ìwé wa méjèèjì ti kópa nínú ìdíje eré kan. Bí a ṣe ń sọ̀rọ̀, mo rí wípé ó ti ń ṣiṣẹ́ ní àjọ ètò ẹ̀kọ́ ti ìjọba àpapọ̀. Mo sọ fún un pé ẹ̀yin tí ẹ wà ní ibi iṣẹ́ àjọ yìí ẹ mà le gan. Mo kọ̀wé fún ìrànlọ́wọ́ láti kọ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ sí yín. Wọn kò tilẹ̀ pè mí fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò rárá. Ó sọ fún mi pé òun yóò ṣe ìwádìí. Mo lérò wípé wọ́n máa rí lẹ́tà láti ọ̀dọ̀ wọn pé kí n wá fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu mi o, lẹ́tà tí mo gbà lọ́dọ̀ wọn ní láti sọ fún mi pé wọ́n ti fún mi ní ìrànlọ́wọ́ owó ẹ̀kọ́ náà o. Nígbà tí mo tilẹ̀ ti san owó ilé ìwé mi fúnra mi, mo wá ra ilẹ̀ mo sì kọ́ ilé mi àkọ́kọ́ pẹ̀lú owó tí wọ́n san fún mi. Ọlọ́run lo
pàdé tí kò ṣe pàtàkì kan láti fi àǹfààní tí mo rò pé ó ti sọnù padà fún mi, ó sì yọrí sí kíkọ́ ilé mi àkọ́kọ́. Ohun tí ó lè ti sọnù ó lè ṣe kókó gan fún ọ o tí o bá sọ ìfẹ́ rẹ nù. Ohun tí o sọnù tí ó ṣe kókó gan fún ọ ni tí o bá sọ ìfẹ́ rẹ àkọ́kọ́ fún Kristi nù. Tí ìtara àti ìfẹ́ tí o ní fún un ní àkọ́kọ́ ó jọ wípé ó ti kú, Ọlọ́run yóò dá ìfẹ́ rẹ padà lénìí ní orúkọ Jésù. O lè fẹ́ràn rẹ̀ ju bí o ti fẹ́ràn rẹ̀ tẹ́lẹ̀ lọ o. Ohun gbogbo tí o ní láti ṣe ni kí o fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú rẹ̀ bí o ṣe ń tọ̀ ọ́ lórí àwọn ohun tí o ní láti ṣe ni kí o fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú rẹ̀ bí ó ṣe tọ́ lórí àwọn ohun tí wàá ṣe kí ìfẹ́ náà kí o lè padà. Kókó ọ̀rọ̀: Ọlọ́run lè yí ohun tí kò ṣeé ṣe kí ó yí padà. Ẹja sọ pé bàbá mi, Olúwa, kí ni ohun tí ó wà nínú ayé mi tí àwọn ènìyàn ti rò wípé kò ṣeé ṣe àti pé tí èmi pàápàá rò pé kò lè ṣeé ṣe. Ọlọ́run bá mi yí padà lónìí o. Yí kò ṣeé ṣe padà sí ṣeé ṣe o. Ọ̀rọ̀ mi má jẹ́ kó ṣòro ṣe fún ọ o. Dá sí ọ̀rọ̀ mi kí ọ̀rọ̀ mi kí ó ṣeé ṣe fún ọ. Nítorí mo ti gba ìwọ Olúwa gbọ́ gẹ́gẹ́ bí ọba àlèwí lè ṣe kí ọ̀rọ̀ mi kó ṣeé ṣe ní orúkọ Jésù. Àmín. Olóbùkọ́lá Ayákó ní orúkọ mi. Ẹ máa bá mi share ẹ̀, ẹ máa like ẹ̀, kẹ́ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ìpàdé wa bí oyin ó dàbọ̀. Ẹ ṣé.